Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ níbi tí ẹ bá ti ń wò mí. Gẹ́gẹ́ bí àṣà mi, nǹkan tí ò ní, o ò lè fúnyàn. Ọlọ́gbọ́n nìkan ni mo pè, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, tó tún ní àròjinlẹ̀. Ọlọ́gbọ́n ni o, ẹni tó ní ọgbọ́n, tó ní àgbọ́yé, ó ní láti ní àgbọ́yé, kò ní àròjinlẹ̀, kó tó lè wọ program mi. Ọ̀rọ̀ lórí comfort zone. Mo lè sọ pé comfort zone, ibùgbé ìrọ̀rùn bẹ́ẹ̀ ni, àbí ibi ìrọ̀rùn ká pè bẹ́ẹ̀, ibi ìrọ̀rùn. Kí là ń pè ní comfort zone, ibi ìrọ̀rùn? Òun la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Ọlọ́gbọ́n o, olóye o, ó máa kẹnu díẹ̀ gan, but ó máa tún mú àwọn àtàmọ̀ díẹ̀ mọ́. Ṣé rí Yorùbá tó ní bọ́mọdé bá sọ lẹ́nu, àpò ìyá ló fi kọ́. Kò kí ń ṣe ọ̀rọ̀ lásán o. Ọlọ́gbọ́n nìkan ni òwe àti àṣà àwọn bàbá wa ló lè yé. Ọlọ́gbọ́n nìkan ni ọmọ tó bá sọ lẹ́nu, ó sọ àpò ìyá kan. Comfort zone ló ń jẹ́. Sórí nǹkan tó bá ti mú ẹ pé níbi tí wọ́n bí ẹ sí, tó dàgbà sí, tí wọ́n mọ kékeré ẹ ń bẹ̀, tí àwọn òbí ẹ bí ẹ síbẹ̀, ẹni burú mọ̀, ohun ẹni tó máa sọ fún ni. O mọ irú àwọn èèyàn tí òbí ẹ jẹ́, o mọ irú èèyàn táwọn ará ilé yín jẹ́, o mọ orúkọ tẹ́ gbà ní àdúgbò. Ọlọ́run wá ṣe unfortunately ó wá ní owó. Ó wá ní òní padà sádùúgbò yẹn torí àjẹ́ ti pọ̀ jù ń bẹ̀. Lóòótọ́ ló sọ náà, àjẹ́ ti pọ̀ jù ń bẹ̀, ó lè sá lọ náà, ìyẹn ò ṣe problem. But ṣé o mọ̀ pé níjọ́ tí àjẹ́ bá kúrò ládùúgbò yẹn, àbí tó pé kò sí àjẹ́ mọ́, tó bá padà wá sínú àdúgbò tá à ń sọ, àjèjì ni ẹ̀. Wàá dé àdúgbò ẹ̀ nígbà mi, ó máa jẹ ẹ̀fọ́ ti Sàárà. Tó pé bí ìgbà ṣe ń yí, everything yí, àdúgbò tó ti fílẹ̀ ní 5 years, 10 years, everything ti change. Ta ló mọ̀ bóyá ilé tó ti kó òwúrọ̀ ti ta lé yín? Ta ló mọ̀ bóyá ilé tó ti kó kúrò anybody ò mọ̀ ẹ́ lé yín? Ta ló mọ̀ bóyá àdúgbò gan anybody ò mọ̀ ẹ́? Kò ṣe pé onígbà nípa bí ẹ bá kọ́lé sí territory kan, àdúgbò kan, ibi tó bá forí èèyàn sọlẹ̀ sí láyé yìí, tó ti ká kékeré, tó ti dàgbà, má padà ní orúkọ ń bẹ̀ kó wá wò pé bí a ti pé ìta ló ti lọ kọ́gbọ́n wá, kó wá wò pé àwọn ará ilé àjẹ́ ni wọ́n. Ọlọ́gbọ́n olóye o. Orí tí a bá ń sọ̀rọ̀ nípa ibùgbé ìrọ̀rùn, comfort zone, ó bẹ̀rẹ̀ láti bí inú ilé tí à ń gbé. Tí ìwọ àti ọkọ àbí ìyàwó ẹ bá jọ ń gbé nínú ilé ní ìgbé ìrọ̀rùn, ohun gbogbo lẹ ní. Sùúrù tẹ́ ń wò yẹn kò ń pọ̀ jù àfi tí ò bá ní tó. Yorùbá náà sọ pé tí a bá ní wọ́n ní pé sùúrù tẹ́ ń wò yẹn ó lè ṣe òkúta jiná, òótọ́ ló sọ. Ìyànkí ṣé rí tí ọkọ àti ìyàwó bá jọ ń gbé nínú ilé, ó ti yé yín. Tí inú ilé bá ti wà comfort fún ọkọ, ó máa comfort fún ìyàwó. Torí ẹ̀ ló fi láti pé kíwà àti ọkọ àti kíwà àtọ obìnrin àbọ̀kùnrin kẹ́ tó fẹ́ra yín, ẹ ní láti dọ̀rẹ́. Òun ló pè ní boyfriend and girlfriend. Ibẹ̀ kọ́ ni mò ń lọ, ẹ má jẹ́ ká máa yà. Ó ti yé. À ń sọ̀rọ̀ nípa comfort zone, ibùgbé ìrọ̀rùn. Nínú àdúgbò tó ń gbé náà, tí like ẹ̀rí trauma, ẹ̀mọ̀kàn tó ń pè trauma, àwọn trauma kan wà níbi tí ó kò ṣẹlẹ̀ sí èèyàn rí láyé. Tó bá ṣẹlẹ̀ sí èèyàn, èèyàn lè ya wèrè, èèyàn lè gbabẹ̀ ní mental problem. Ṣé kí n ṣáàrù tí bá ní iná ń jó lórí omi, irú ẹnikẹ́yìn ni kí n lọ kó wà. Okay? Láti ìjọ́ tó ti bí ọmọ kan, àwọn ọmọ mi láti kékeré tó fi dàgbà, wọn ò fi ọ̀bẹ lásán kó fi pa ẹran lójú ẹ̀rí. Ó kàn máa ń jẹ ẹran ni. Ta ló mọ̀ nǹkan tí mo sọ? Tí wọ́n bá wá fẹ́ pa ìjọ́ tó bá fẹ́ pa ẹran, irú ọmọ yẹn, ẹ̀rù wọn máa bà èèyàn ọmọ kékeré. Ṣé mọ̀ pé ẹlòmíì ní ayé yìí, inú fíìmù ló ti máa ń rí bọn, inú fíìmù ló ti pọ́n gé orí èèyàn, inú fíìmù. Ìjọ́ tó bá ti rí pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí ẹlòmíì, kò báwo ni màá sọ náà, brain yẹn ò gbé, ó máa ní trauma. Ọlọ́run, ibùgbé ìrọ̀rùn tí ọkọ àti ìyàwó bá jọ ń gbé nínú ilé náà ní ìgbà míì, tí ìyàwó bá ní trauma wípé irú ọkùnrin tóun bá gbélé yóò pàdé irú ọkùnrin bẹ́ẹ̀ rí láyé. Tẹ bá wà obìnrin bẹ́ẹ̀ wọ́n gbà, obìnrin yẹn ó ti ya wèrè, kò ya wèrè. Tẹ bá mọ nǹkan tí ọkùnrin mi àbí obìnrin mi bò mọ́ra nínú nǹkan tó ń pè marriage. Mọ marriage ò ṣe kọ́ tẹ́ pé ó máa yọjú, ó máa padà. Àwọn ọmọ sí ni wọn ò lójú tì. La máa pè wò, kí ló kàn mí, bàbá ọmọ mi ló jẹ́, kí ló kàn mí,
kò kí ń ṣe nǹkan tó máa sáré padà. Comfort zone ni, ó dàbí comfort zone ibẹ̀ kọ́ ni mo kàn ẹ má bínú pé mo sọ pé àtàmọ́ máa wà nínú ẹ̀. Ní recently we have last week náà ni tó ṣe kí ló kọ ẹ̀ chairman and councillorship and primary election tí everything bẹ̀rẹ̀ sí ń dàrú tó ń sọ pé àwọn ẹnìkan mo sọ̀rọ̀ politics bẹ́ẹ̀ but mo kọ pé ìwọ tí o bá jẹ́ ọmọ onílùú tó wà ní comfort zone ẹ o ní láti bribe kó tó win ní zone ẹ ọlọ́gbọ́n o like tó bá jẹ́ ọmọ oní nǹkan tó jẹ́ ọmọ tó pé ibẹ̀ lọ forí ẹ̀ sọlẹ̀ sí ipa táwọn bàbá ẹ kó ládùúgbò yẹn ipa tí ìwọ náà kó ipa tó kọ ẹbí yín kó ládùúgbò yẹn o lè jáde onílàtọ̀ pé àyà kínní àwa ni kẹ́ dìbò fún ẹgbàá 5,000 ẹgbàá kíkẹ́ but torí pé ayé ti dayé kejì owó everybody ń wá nítorí owó gan ẹlòmíì gan ó máa fi ọmọ ìyá ẹ lẹ̀ kò ní dìbò fún àlọ́bìnrin but mi ò sọ̀rọ̀ politics nǹkan tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ ní comfort zone ibi ìgbé ìrọ̀rùn ibi ìrọ̀rùn torí àdúgbò tó wà ibẹ̀ ló ti ṣe kéré ibẹ̀ nìyà ti jẹ́ ibẹ̀ ló ti lówó ibẹ̀ ló ìgbà wo làwọn ok àwọn àjẹ́ tó jẹ́ kó dàgbà ẹ̀wọ̀n rí ẹ̀kọ́ pa ẹ́ ìgbà tó wáṣẹ̀ lówó sí làwọn àjẹ́ fẹ́ pa ẹ́ irọ́ ló ń pa ò lówó irọ́ lẹ̀ ń pa ò lówó tó bá ní owó tó bá pé lóòótọ́ ló ní owó ò ní fi comfort zone yẹn lẹ̀ ó lè ní ẹ́ ẹ̀wọ̀n tó ok àwọn nìkan wọn pé àdúgbò wa yẹn àjẹ́ ti pọ̀jù ń bẹ̀ àwọn boys ń jẹ́ kí ọ̀sán máa tọrọ owó ok àwọn tó ń tọrọ owó lọ́wọ́ ẹ̀ ok ebi ń pa wọ́n ni àbí wọn ò tí ì jẹun wọ́n ní pé tẹnu bá jẹ ó yẹ kójú tì tí o bá lọ tí àwọn èèyàn bá bá ẹ pé kò jọ kó fáwọn lówó tó o bá fún wọn ní mú ẹ sí ẹni tó wá bẹ́ẹ̀ lẹ́nìí tó wá bẹ́ẹ̀ lọ́la tó o bá ti fún kò ní wá bẹ́ẹ̀ mọ̀ but ìyẹn ò ní kókó comfort zone yẹn lẹ̀ àwọn ìwọ tó ní owó tó lọ ṣe tó ṣe fẹ́ lọ build comfort zone síbòmíì wọ́n máa gbà ẹ wọlé lóòótọ́ o àwọn máa ṣe trial fún ẹ pé trial bàbá o trial àwọn máa pọ́n ẹ lé àwọn máa yẹ ẹ sí àwọn máa yẹ ẹ sí níjọ́ tí wàhálà bá ṣẹlẹ̀ tó bá lọ jájú sí ẹ̀gbọ́n àdúgbò wọn wọ́n á gbá etí ẹ̀ wò wọ́n á gbá etí ẹ̀ ọyún àmàyọ létí ẹ̀ ọmọ kan tí mo sọ bóyá o lọ ní change kan sí wọ́n á relocate lọ sí àdúgbò kan àdúgbò yẹn lọ ti mú ẹ òun ṣe bí àbá àlàyé anybody ò mú ẹ ń bẹ̀ bọ̀ tó pé òun fẹ́ là òun náwó lọ́ ṣe mú ẹ má gbàgbé o ó wá bá wọn bẹ̀ ni o ìjọ tó bá lọ yájú sí olórí wọn bóyá tó pé orí lórí pé ó lọ dàbí rubbish wàá pé àwọn tó náwó fún yẹn wọ́n á gbá etí ẹ̀ ọyún àmàyọ létí ẹ̀ báyìí wàá pé Kamoni ìwọ tí máa rọtí fún ìwọ tí máa ra kíní kan ó yá bèrè ni ta ló mú ẹ rí but nǹkan tí wọn ò lè dánwò fún ẹ ní comfort zone ẹ níbi tó forí ẹ sọlẹ̀ sí tọmọ kékeré ẹ tọmọ lé bàbá ẹ tí ò wá ẹ ni ìwọ ọmọ ẹni tó fẹ́ sọ̀rọ̀ sí àgbàlagbà tó fẹ́ sọ̀rọ̀ sí gan gbogbo ilé àbátúnkà àwọn ìgbọ̀n aládùúgbò lè ya àwọn ilé ya náà wọ́n ní pé tí tẹ́nì kò bá ṣe kéní kan wọn ní fi bẹ́ẹ̀ bó nígbà bá ṣe pé gbá ẹ lọ́sẹ̀ bá gbé bó nígbà bá pé gbá ẹ làkú fọ́ ayé á pé gbá ẹ ní pàǹtí ọ̀rẹ́ pọ́nṣẹ́ ẹ lé kọ́ máa ráyè lè bẹ̀ pọ́n lé torí tó bá bàjẹ́ kálukú máa fẹ̀yìn rìn lọ yes má torí kó fẹ́ lọ sẹ́dẹ̀ kó bẹ̀dẹ̀ jẹ́ kó tó lọ torí tó bá ṣe kíní kan lẹ́dẹ̀ tó ṣe bí ọ̀dẹ̀ kó dẹ́dẹ́ àfàìwáṣìyẹ lẹ́dẹ̀ ò dẹ̀ ní rẹ̀ dẹ̀dẹ̀ sí mú bí ṣe máa oṣù pàtí kọrin tó pé ọlọ́gbọ́n nìkan lórí yẹn lè yìí the cup a place a comfort zone ibi tó bí ẹ tó dàgbà sí wádìí pé ò lè lọ́bẹ̀ kí ló dé yá láàrin ìmọ̀ àti ẹ̀ ọmọ Boni ẹ òkè ọmọ Agége ọmọ Ṣómólú ọmọ Mushin ọmọ Lagos Island òkè Sùúrùlérè ló wá ń gbé sí àbí ò lè padà sí Lagos Island mọ́ àwọn àjẹ́ ti pọ̀ jù ń bẹ̀ orí ẹ̀ pé ò lówó irọ́ ló ń pa ò lówó títa bá nù ẹ̀ àwọn pípù yẹn àwọn gan máa sọ pé àwọn òmò ẹ̀rí lé mọ́ ẹ̀ náà wọ́n ní pé tí kinní kan dùn ló ń jẹ́ ká bá kinní kan jẹ̀kọ́ tí légé tó gé jẹ̀ àwọn tó ń tọwọ́ lọ́wọ́ ẹ̀ ṣe ok wọ́n ti torí pé wọ́n jẹun láti jọjọ́ ẹ̀ tó wà sádùúgbò àbí wọ́n ló ń bọ́ àwọn bọ́ ọmọ àtìyàwó wọn wọ́n ló ń bá àwọn bọ́ owó fámìlì wọn tó bá ti wá ọmọ àtọwọ́ lọ́wọ́ ẹ̀ àwọn tó bá wọn jẹ́ kí n sinmi èlò ló ní lọ́wọ́ gan àwọn tó dé like ọlọ́gbọ́n nìkan ni o tó bá ti lọ build ibì kan tó yẹ pé àdúgbò tó dé sí tó lọ́sùn àbálàyé tẹ́lifọ̀ tí ń ṣe tíráìlì fún ẹ bàbá kíní kan àti tó bá fọ́kọ̀ sí nọ́mbà wọn àwọn àbí lọ fọ́kọ̀ sẹ́gbà ẹ̀gbọ́n àdúgbò wọn bẹ̀ wàá jẹ ìfọ́tí tó 1 million wá gẹ́gẹ́ bí àṣà Akínsáré wàá jẹ 1 million síbẹ̀ wàá jẹ 1 million sí etí ẹ̀ máa di òní gbọ́mọ̀ mọ́ but àdúgbò tó bí ẹ sí ó yá ìjọ sima ẹjọ máa mú ìjọ bíà ẹjọ mú ìjọ ẹnẹsí ẹjọ mú ìjọ tó bá yẹ pé ya kẹ́rìbọ̀dì kan wà lórí ìta kájọ máa sọ pé filẹ̀ ẹjọ kọ ìgbà mi wà pé wàá dé àdúgbò gan wàá jókòó kò ní sẹ́nìtìn ó ti yé
àwọn tiẹ̀ gan lọ́wọ́ pé àlàyé ó dà pé àlàyé ò fẹ́ ṣe fàájì lẹ́ni àwọn boys tó ń wí àwọn náà máa ń ní change lọ́wọ́ tẹ́kọ̀ wíyà àlàyé ẹ̀rọ pé kìnìún lẹ́yìn máa mú nsc bọ̀ jẹ́jẹ́ nígbà ṣé ẹ máa mú seaman àbí ẹ máa mú action bitter àbí ẹ máa tó o bá lè mú àwa ní ìwò kì í mú wàá fi bọ̀ ó sì show appreciation pé àlàyé náà ló máa ń ṣe ní gbogbo ìgbà ló máa ń ṣe ọ̀tẹ̀ ní ìjẹ́kẹ́mi náà bọ̀ tó bá jẹ́ pé mú wá ó dà kí mò ń ta mọ́ kò ń ṣe bẹ́ẹ̀ mò ń lọ we are talking about comfort zone wà láàrin bàbá sọmọ ẹ̀gbọ́n sàbúrò ará àdúgbò ẹ̀ ará ilé ẹ̀ torí tó bá ti ń jọba ẹni pé ọmọ tí bá dẹ̀ délé lálẹ́ ìgbà tí láńlọ́ọ̀dù náà máa fa wàhálà láńlọ́ọ̀dù ti bá fa wàhálà wà á máa yọ jáde lóru wà á máa yọ jáde ìgbà míì gan wà pé tílẹ̀kùn ẹ bá dùn àwọn àbàbí láńlọ́ọ̀dù ló dé ni you are not in your comfort zone àbí àdúgbò tó wà tó yẹ pé ẹnìkan ṣe àwọn pé a kò fẹ́ dá fún yín ní ẹ̀gbọ́n tó wà ní ẹ̀gbọ́n ẹ filẹ̀ tí wọ́n mú ẹ àwọn tó mọ̀ náà ta ló ń bá sọ̀rọ̀ láàrin ìgbà àti ẹ náà òdì sàdúgbò ẹ tó ti mú ẹ tó yẹ pé torí àdúgbò ẹ tó ti kúrò yẹn ìwọ ti kúrò bẹ́ẹ̀ àwọn ọmọ kan ti wà bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn wọn ò gbọ́ pa wọ́n ti gé tí wọn lọ wọn ò gbọ́ kankan tó bá ṣe bí olóṣèwò àti wà tó wẹ̀ wọ́n máa sáré pò ẹ̀mú ẹ̀rẹ̀ but àwọn táwọn tó wá ń gbé fún ládùúgbò pé má dán o òun gan aláyé inú ya ó ti yẹ ó dẹ̀ máa bá yín panú ẹ̀ àdúgbò tẹ́ pé kọ̀ lọ́ ń ṣe kárí mi tó bá yájú sí nọ́mbà àwọn sẹ́ẹ̀ ó máa jẹ 41 million síbẹ̀ á jẹ 1 million sí ibà comfort zone ibùgbé ìrọ̀rùn níbo là ń sọ̀rọ̀ ń pa ẹ̀ but mi ò ní fẹ́ kó gùn